ẹ̀yin arìndìn àti ẹ̀yin oníwàásùn ìsọnu, ẹ̀yin oníwàásùn ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ̀yin tẹ́ pé ẹ̀yin lẹ mọ bí ìhà tí Ọlọ́run fi ń sùn, ẹ̀yin lẹ mọ ẹni tó máa meet ìdájọ́, ẹ̀yin lẹ mọ ẹni tó máa wo ọ̀run re. Méwàá ọ̀run re kan kò sí ọ̀fẹ́ yín gan tẹ́ ń wàásùn ọ̀run re. Ẹ ti fi wàásùn ba ayé àwọn èèyàn jẹ́, ẹ ti fi ojú dúdú, ẹ ti fi polúkúmuṣu religion, ẹ ti fi polúkúmuṣu ayé àwọn èèyàn. Àìmọye wàásùn òfò orí burúkú tẹ́ ń ṣe, ó ti fi ìbànújẹ́. Níníọlá, where have you been? Ó ga o. I thought you had forgotten me ni o. Ẹ ti fi ìwàásù orí burúkú, ẹ ti fi kó ìgbésí ayé àwọn èèyàn sínú ìgbèkùn, ẹ ti fi wọ́n sínú ìdè ayérayé. Ó dìgbà táwọn èèyàn bá já nínú oko ẹrú tẹ́ ẹ pè ní religion kí ayé tó padà rojú, torí irọ́ lẹ̀ ń pa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wàásùn yìí wàláhì ẹ̀ ń dó pààrà nínú òbò. Èyí tó jóbìnrin nínú yín dó pààrà nínú oko. Ẹ ba ayé àwọn èèyàn jẹ́, ẹ mú gbèsè ayé àwọn èèyàn, ẹ fojú dúdú kán má dèrò àwọn kan tó má rí. Ẹ ní ṣe low sperm count. Ṣé wá rí ní àsìkò yìí, mo ti sọ àwọn òótọ́ fún ẹ̀yin obìnrin sẹ́yìn. Obìnrin tó bá wá bá mi nísìnyí tó wá béèrè àwọn questions tí ò make sense lọ́wọ́ mi, wàláhì màá máa fi ẹ̀kọ́ tanná fún yín ni. N tẹ́ fẹ́ gbọ́ ni màá máa sọ fún yín. Màá máa fọ́dà bá yín ràn yín lọ́wọ́ láti bá ayé yín jẹ́ ni. Mi ní sòótọ́ fún yín mọ́. Torí àwọn questions kan wà tẹ́ pé mi ò expect káwọn èèyàn sì padà wá máa bí mi nísìnyí. Mi ò tiẹ̀ expect ẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ lórí màá gẹṣin lọ. Fún àwọn tó bá jẹ́ ọlọ́gbọ́n àti onímọ̀, tẹ́ bá wo last show tí mo ṣe tí àwọn tó get èèyàn lórí màá gẹṣin lọ tí wọ́n wá ṣe testimony, ẹ rí wípé màá gẹṣin lọ́gọ̀ ò yàtọ̀ sí matchmaking. Bó o bá ṣe fẹ́ nǹkan tó bá fẹ́ out of any man tó bá rí, àbí nǹkan tó bá fẹ́ out of any woman tó bá rí, ìwọ ló máa fi ọwọ́ ara ẹ fà á. Ẹ gbọ́ tóbìnrin yẹn sọ wípé ọkùnrin tó ń mú lórí platform yìí o, màá tútù voice yẹn play o, ó lóun ò ní fílẹ̀ o, ó ní kò síbi tó ń lọ, orí màá gẹṣin lọ dẹ̀ náà ti múra wọn. Ó ní ìyàwó ẹ̀ ò lè fọṣọ, òun á fọṣọ, ìyàwó ẹ̀ ò lè dóko, òun á dóko, ìyàwó ẹ̀ ò lè ṣe oúnjẹ, òun á ṣe oúnjẹ. Orí màá gẹṣin lọ ni. Tá bá wí tán àwọn wèrè ká ní ó fẹ́ kọ́ máa dóra wọn, ṣé wọ́n ń dóra wọn nìyẹn? Àbí tó sọ pé tí àbọ́kùnrin tó pè wọlé tó ní nǹkan tóun fẹ́ lòun rí, orí màá gẹṣin lọ ni wọ́n ti rí o. Tó bá wá sórí màá gẹṣin lọ ní pé mo fẹ́ wá dóko lásán ni kíní kan, wá oko lásán náà ló máa dó, wọ́n máa dó ẹ, wọ́n máa fi ẹlẹ̀, torí ìwà mo fẹ́ dóko lásán ló máa wù sí ọkùnrin tó bá meet. Tó bá jẹ́ pé o fẹ́ dóbò lásán ni, òbò lásán náà ló máa dó. Ìwà mo fẹ́ dóbò lásán náà ló máa wù fún ẹni tó bá meet. Bẹ́ẹ̀ tó bá wá níwà pé well mo wá àmọ́bi tó lè yọrí sí, ó lè yọrí síbi rere, ó dẹ̀ lè yọrí sí pé oníkálùkù dóra yín kẹ́ máa lọ. But èmi kàn sọ wípé èmi ò ní ọkọ, mi ì dẹ̀ níyàwó tí mo fẹ́ fúnyàn, màá gẹṣin lọ. Alábàárò alábàásọ̀rọ̀ ni mo ní. So nǹkan tí mo wá láàárọ̀ yìí, màá gẹṣin lọ di alẹ́. Mo fẹ́ ká jọ gbọ́ voice note yìí, kẹ́dẹ̀ gbọ́ èsì tí mo fún obìnrin yẹn. Torí nǹkan tí mo ti fẹ́ kẹ́ gbọ́ voice note yìí ni pé gbogbo ẹ̀yin míì tẹ́ bá jẹ́ arìndìn tẹ́ wà nínú ṣú yìí, kẹ́ ẹ lè mọ, kẹ́ ẹ yára yín ní brain. Ẹ má jẹ́ kí àwọn kan tàn yín pé ẹ má dóra yín, èdè ẹ̀ bá tiẹ̀ ní dóra yín. Àwọn fact kan wà tó yẹ kẹ́ find out nípa ara yín kẹ́ tó marry, tí wọn ò ní sọ fún yín ní church, tí wọn ò ní sọ fún yín ní mosque, tó dẹ̀ yẹ kẹ́ find out tó ṣe pàtàkì. Ẹ wá gbọ́, ẹ gbọ́ voice note yìí. Hello ma, ẹ kálẹ́ ma. Mo máa ń wo program yín ní Facebook tó pọ̀ lóríṣiríṣi, but this is my first time of talking to you. Thank you, Ma, Ayola. please, I want an advice on this issue that I'm facing. Although I'm married, but not yet with issue. Then now, after marriage, I discovered that my husband has low sperm count.
Because after marriage, I discovered that my husband has a low sperm count. Why after marriage? Why to she discover after marriage? Why after marriage? Emma Bo. Because we didn't do the medical whatever before marriage. So after marriage, we now discover. Then with time, I managed to endure. So we are spending, going to different hospital. We spend, but later I now discover, even before then, he doesn't touch me. Come on the phone, even up to date. Come on the phone, but I later discover hormones me. Cool. I don't have feelings for him anymore. So with time, mo try can try láti raise hormone, but kò function mọ́ pẹ̀lú ẹ̀. So although I'm still there, but partially. One thing you people don't understand is wípé àwọn ọkùnrin míì tó ti mọ̀ pé àwọn ní problem, wọ́n máa ń lọ sápamọ́ sábẹ́ ẹ̀sìn. Àwọn obìnrin míì náà tó ti mọ̀ pé àwọn ní problem, wọ́n máa ń lọ sápamọ́ sábẹ́ ẹ̀sìn tó ní wọ́n ti mọ̀ wípé arìndin ni yín, wọ́n ti mọ̀ pé wọn ò ní sọ tòótọ́ fún wọn níbẹ̀. Wọn ò ní wípé kó lọ check àwọn nǹkan kan ṣáà ti máa lóyún before marriage ni. Wọn ò ní sọ, wọ́n ti mọ̀ pé àṣírí àwọn ò ní tú. And ẹni ọkùnrin tó bá mọ̀ pé òun ní problem kò ní initiate wípé kẹ́ lọ sí hospital kẹ́ lọ check anything. Kò ní initiate wípé kò tiẹ̀ ní káràmásìkí ẹ̀ because ó mọ̀ pé ara òun ní problem yẹn wà. And you people will not know. Ẹ máa gbọ́ advice tí mo fún o kẹ́ wá blame mi pé ṣé kò dáa, ṣá advice yẹn ò dáa. Yeah, because my parents was aware pé there's nothing I'm waiting for pé kí n kúrò ńbẹ̀. So due to pé ó ní low sperm count yẹn ń gan kò káràmásìkí, kò kí ẹ̀ ẹlòmíì gan kò tí ẹ̀ máa gbọ́ nǹkan mẹ́rin máa wà remorse, but kò já pátá. Bá ní ká lọ ṣe test báyìí ká test owó nítorí wọ́n gbóògùn oríṣiríṣi fún wa, wọ́n àti ábà àti medical àti kìnìkan. Ábà yẹn gan kó tó lo èmi ni máa force ẹ̀ kó tó mu oògùn. Wọ́n á ní pẹ̀lú situation tó wà nígbà ṣé èmi ló yẹ kí n máa force ẹ̀ kó tó máa gbò àbí èmi ló yẹ kí n fẹ́ force ẹ̀ kó tó mú oògùn. Tó bá ní kó mu oògùn bíi 3 days báyìí, ó lè mu láàárọ̀ kó má mu lálẹ́, ó lè mu lọ́la kó má mu lọ́tùnla. Ó lè máa sọ pé nígbà tó bá mu nǹkan báyìí tí ò stable, tí ò regular. Mo láwọn tó ní Monday, Tuesday, Wednesday ní kó mu oògùn tí wọ́n lò tiẹ̀ ní Friday, Saturday, Sunday. Mo ní wọ́n mọ̀ nǹkan tó ń ṣe náà, but èmi ṣe mọ̀ pé obìnrin náà ni ọ̀rọ̀ yẹn máa ń ká lára. But òun ó kọ̀ mú láìpẹ́ ni mo ṣe sọ fáwọn èèyàn mi. Àwọn yẹn tún ṣe àgbo almost 50,000 wọ́n tó fi ṣe àgbo tán tó gbé wá. Èmi ni máa tún máa force tí máa lọ bí iṣẹ́ báyìí tí mi ò bá dé kò ní máa gbé yẹn. Wọ́n á ṣé èmi ni màá tún máa bẹ pé kò mu àgbo ni àbí kò ṣe nǹkan tí ara ẹ̀ ṣáà máa fi wà òkè. But after àgbo yẹn mo rí pé wọn kò sí àtúpadà lọ ṣe test, nothing. After gbogbo treatment, nothing. The result ti wá sọ pé low sperm count, dead sperm count, not because 0 ní gbogbo nǹkan tó gbé jáde. Another place ta lọ ló kọ dead. Ibòmíì ó kàn kọ nil, ibòmíì 0. So I don't just understand. So as time goes on, mo ṣáà kò wá trust mi mọ́nu ilé tí n bá tiẹ̀ ń báyọ̀ sọ̀rọ̀. A ní ọkùnrin ni mò ń bá sọ̀rọ̀. Tí n bá bélé sọ̀rọ̀, a ní ọkùnrin ni mò ń bá sọ̀rọ̀. Mi ò gbọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀, a lọ́kùnrin ni mò ń bá sọ̀rọ̀. So I'm not free. Mi ò free láti ṣe anything nínú ilé. Ó tó wá di pé a ti wá ní misunderstanding àti ń jà àti ń ṣe any small thing báyìí ìjà ni. Kò ṣáà trust mi bẹ́yẹn mọ́.
tó wá di pé ó ti fẹ́ máa di oníjà gbogbo gbà máa sì pé even feelings gan I don't have it for you again because nǹkan tó ti pa mọ́ mi lára láti bí after marriage tó jẹ́ pé 6 months agídí ni ló fi máa ń fọwọ́ kàn mí tó jẹ́ pé mi gan ni màá fi máa fagídí wọ́ tí màá máa fagídí mu nígbà yẹn so kìíní yẹn wá síbẹ̀ mọ́ fún mo wá lọ bá àwọn èèyàn mi wọ́n ṣàwárí mo máa ní láti kúrò mẹ́ni because age is not on our side now I will do my 40 ní September òun náà máa ṣe 45 so wọ́n á sọ pé kí la fẹ́ máa dúró pé òun tiẹ̀ ṣe lè ṣe létà pé but èmi I don't have that time pé so abẹ́tà àárín síwájú oníkálukú rìn síwájú but mo ṣáà ní mo ti gbọ́ along the line wọ́n ṣàtúrò òun náà ló ṣàtúrò wá ń pè mí kí n máa bọ́ kí n wá ní gbogbo oògùn tá a lò nígbà tó ti bá tiẹ̀ máa padà wá lọ ṣe test ká tiẹ̀ wò bóyá ó tiẹ̀ boost bí ó tiẹ̀ ju 1% so that èèyàn máa ní òpó ó ṣàpárọ̀ fún mi lórí fóònù pé òun ti ṣe test pé kí n máa bọ̀ kí n wá wò fún ara mi mo ṣàwà padà wá without telling my people ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àtìyàwó mo ṣàpadà wá pé àmọ́ kan tí Ọlọ́run lè ṣe pé kí n padà mo ṣàpadà wá mi ò sọ fún wọn ní ìgbà tí mo débí ó ṣàn fi style òun ò tí lọ ṣe pé tí n bá dé òun máa lọ ṣe kìíní kan òun máa lọ ṣe ìgbà tó ṣáà máa fi lọ ó ní ó wọ́n jù pé òun ò lówó wọ́n á ní tí ẹ lọ ṣe kìíní yìí ká tiẹ̀ fi wo nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá ó tiẹ̀ boost 1% so that màá lè ní hope up till now August ló máa pé èyí ẹ tí mo ti padà sọ́dọ̀ ẹ̀ táwọn èèyàn mi ò mọ̀ tí ó dẹ̀ tí lọ ṣe test yẹn àwa gbé amú oríṣiríṣi òun lo ilé òun lo ilé òun lo ilé níbo ló ti rí báwo ló ṣe rí kò kí ń sọ fún mi ò mọ bó ṣe ń rí nǹkan tó ń lò kò dé jẹ́ kí n wà wé ẹ̀kọ́ tó ń lò ó kàn máa rẹ̀ torí nǹkan iná níbo ló ti rí ta ló kọ́ ẹ ta ló ní kò lò kò ṣáà ní sọ fún mi wọ́n tiẹ̀ lọ yá lọ ṣe test kátẹ́ mọ́ tá a fẹ́ dorí kọ kò ṣáà ti ṣe test yẹn dé ní àwọn èèyàn mi ò dẹ̀ mọ̀ pé mo ti wà lọ́dọ̀ so mi ò wá mọ nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ṣé kí n ṣe dúró ni àbí kí n tẹ̀síwájú nínú ìrìnàjò ayé mi torí kò yé mi náà. ṣé kò ń dúró àbí kò ń tẹ̀síwájú ọmọ 40 ẹ gbọ́ advice tí mo fún ẹ má kẹ wá sọ fún mi pé ọ̀rọ̀ yẹn pọ̀ jù yẹn lọ but mo kàn ní kí n shorten ẹ̀ fún yín bẹ́yẹn. ẹ wá gbọ́ advice tí mo fún kẹ wá sọ fún mi pé ṣé mi ò kí ń ṣàbíamọ ẹ gbọ́ advice tí mo fún o bóyá ẹ máa sọ pé mi ò ń ṣàbíamọ. ó ìdàgbà jù dúró tì jàre dúró tì o. ẹ wá gbọ́ advice tí mo fún kẹ wá wò pé ṣé mi ò kí ń ṣàbíamọ. dúró ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú ọba tó fún Hánà ní ọmọ ní ọjọ́ ogbó tó fún Sarah lọ́mọ ní ọjọ́ ogbó kódà bó bá pé 60 wá sì bímọ dúró tì í kò nídìí kó fọ́ọ̀sì ẹ̀ gan pé kó lọ ṣe sperm count àbí kó lọ ṣe any test ìrì ọ̀run á sẹ̀ sínú okó àti ẹ̀pọ̀n ẹ̀ agbàgbára á lè dùn ẹ́ lóyún ẹ ní ìdẹ nǹkan tá ẹ ti ṣe kẹ tó má rí ó nídìí láti lọ ṣe test kankan Ọlọ́run tó mú omi jáde láti inú àpáta tó rọ òjò mánà ní aginjù á rọ òjò sínú okó ẹ̀ sínú ẹ̀pọ̀n ẹ̀ á lè so omi tó le kó lè fi bímọ má lọ ṣe test mọ́ o má tiẹ̀ jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ pé ó ti padà síbẹ̀ ò dúró tì í tó bá pé 60 gan wàá bímọ ìwọ má wọrí o tiẹ̀ nídìí IVF o nídìí anything ṣáà máa gbàdúrà kó máa gbàwẹ̀ kó dẹ̀ lọ ṣe òróró anointing oil kó máa tá sójú òbò ẹ̀ Ọlọ́run tó fún Màríà tí Màríà fi lóyún ẹ̀mí mímọ́ ta ni wọ́n tó lè lóyún ẹ̀mí mímọ́ dúró tì í o gbúdọ̀ filẹ̀ o bó ṣe padà lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ táwọn òbí ẹ̀ ò mọ̀ ilé ọkọ ẹmẹni ilé ọmọ ẹni ń gbé o
kò ní ò ní di sperm count bí sperm ẹ ṣe jẹ́ 0 yẹn ọlọ́run tó rọ òjò mánà ní agijù á fi miracle máa ṣẹlẹ̀ sperm ẹ á count lójijì dúró tì bó o bá pé 60 ní ìwọ̀n ìgbà tí Anna ti lè bímọ lọ́jọ́ ogbó tí tọ́lọ̀ ń dá Sarah lóhùn á dẹ́ lóhùn ìwọ náà bí ọmọ níwọ̀n bá tí Maria tó ti bí Jésù láì súnmọ́kùnrin ìyanu náà lè ṣẹlẹ̀ oyún ẹ̀mí mọ́ ìwọ ṣáà máa gbàdúrà kó máa gbàwẹ̀ kó máa lànà ìtì òbú ẹ kó dẹ̀ máa àná ìtì òkú ọkọ ẹ wàá bímọ láyọ̀ ṣé bó ti pẹ́ 14 sìn kò tí ì pẹ́ náà ó tí ì dàgbà jù àwọn èèyàn bímọ ní 50 60 ó ìdàgbà jù dúró tì jàre dúró tì o. àbí kí lẹ fẹ́ kí n sọ kí ni nǹkan ẹ̀yin expect pé kí n sọ kí ni kó má dúró tì ṣé kí ni kó má dúró tì ni kó dúró tì àmọ́ ẹ̀yin èèyàn mi ni mo mú wá bá mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan ọkùnrin tó bá ní low sperm count tó ti mọ̀ pé òun ò lè ṣe àtọ̀hún wọn máa ń mọ̀ irú wọn ò kí ń fẹ́ máa súnmọ́ ìyàwó dáadáa nílé reason dẹ̀ ni wípé wọ́n mọ̀ pé ìyàwó ń wá ọmọ time tí ìyàwó bá jẹ́ time tó bá mọ̀ pé ìyàwó òun ovulate wọn ìgbà yẹn náà máa sọ pé àwọn ní iṣẹ́ kan tó ń gbé wọn lọ sí kinní tí ovulation yẹn máa fi lè kọjá torí wọ́n mọ̀ pé àtọ̀ wọn ò lè di ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ ní fẹ́ kí ìyàwó wọn mọ̀ tíyàwó bá jàjà mọ̀ wọ́n mọ̀ pé ìyàwó expect oyún wọn ò ní fẹ́ do ní time yẹn torí wọ́n mọ̀ pé ìyàwó máa wà worried pé kí ló dé tóun ò lóyún ẹ jẹ́ ká máa yára wa ní brain tó bá wà lórí platform yìí tí orí ẹ ò bá ṣí orí ẹ ò lè ṣí mọ́ ó ní mo ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ra móòlù ẹ̀ tí ẹ tẹ̀sí móòlù ẹ̀ bó o bá tẹ̀sí engine bí engine yẹn ò bá ti nọ́ọ̀kì dáadáa jọ nítorí ọlọ́run pọ̀ síwájú lọ rajà after tó bá tẹ̀sí móòlù ẹ̀ gan tí o kó dìde o kó ṣiṣẹ́ dáadáa kò mí wípé spam máa count o oko ọkọ lè le ó ní mo sọ pé àwọn checks kan wà tó yẹ kẹ́ máa carry out kẹ́ tó fẹ́ra yín oko ọkọ lè le kò mí pé spam máa count oko ọkọ lè le kò mí pé spam máa count bí oko bá le gangan tún wò pé ṣé spam yẹn ń count ó ní mo ṣe sọ pé ṣe rẹ́yìn ẹ̀yin married counselors married counselors ìsọnu ẹ̀yin alága àdúró ìsọnu alága ìdúró wedding ìsọnu bàbá ní kẹ́ wá ṣe alága àdúró ẹ máa mú fìlà wèrè ẹni kọ́ mú fìlà òfò dání ẹ máa ní ìyá ní wúrà iyebíye àwọn question tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ ìyàwó lórí ìdúró pé wá ṣé o ti rókó ọkọ ẹ rí bó bá tiẹ̀ fẹ́ là mọ́lẹ̀ níjọ́ wedding ṣó ti rókó ọkọ ẹ rí ṣó like size ẹ̀ ṣó le dáadáa bó bá ti sọ pé ṣó le dáadáa ẹ̀ nídìí bó bá fi mí ṣe alága àdúró sí mi ní láti dárúkọ oko mo máa béèrè àwọn tí mò ń bá sọ̀rọ̀ wọ́n mọ tí mò ń sọ pé wá ṣó o ti rí dáadáa ṣé sáìsì òròǹbó ẹ̀ àyà ẹ̀ sáìsì àgbálùmọ́ ẹ̀ ṣé sáìsì tó o fẹ́ ni ká tiẹ̀ sọ pé àní lè dárúkọ okó àtòbò níbi tó ti ń ṣe wedding ṣé sáìsì àgbálùmọ́ tó wà láyé ẹ̀ ṣé sáìsì tó o fẹ́ ni ṣé sáìsì abẹ́ ẹ̀ pẹ́tẹ́kì ẹ̀ ṣé sáìsì tó o fẹ́ ni ṣé sáìsì kóńdó tó wà lábẹ́ ẹ̀ ṣé sáìsì ẹni ṣó le ṣé kò ń ṣe èyí tó máa di ọ̀la tó máa ní ó tún ti kéré sí i àwọn question tó yẹ kẹ́yìn alága dúró kẹ́ máa tró sọ́kọ àtìyàwó ẹ lọ síbẹ̀ lọ máa ṣe àyà ní wúrà yíyebíye ó yá mú fìlà kan lọ máa wọkọ ọkọ tí ò lóko lábẹ́ ọkọ tó kó tiro léde kó tó tẹ̀ ṣèyàwó rárá ọkọ tí spam wọn ò count àwọn nǹkan tó yẹ kẹ́ máa fa ìdí àbèrè pé ṣé ẹ ti lọ ṣe count ṣó count ṣé ẹ ti lọ count egg ṣó count àní ó dìgbà tẹ́ bá stop láti máa fi ẹ̀kọ́ tọ́nà fún àwọn èèyàn káwọn èèyàn tó máa rí àwọn àdánwò kéékèé báyìí nílé ọkọ tẹ́ ẹ bá máa open àwọn èèyàn wọn ò ní yé máa pàdé àgbákò báyìí nílé ọkọ sẹ́ẹ̀ I'm telling you o lè rọ́kùnrin tó dúró déédéé o lè rọ́kùnrin tí okó ẹ̀ lè kí spam ẹ̀ máa kó ní low spam count o lè róbìnrin tí ó lóbò tí òbò ẹ̀ jẹ́ vaginismus àbí tó dẹ̀ jẹ́ wípé òun gan ẹ̀gì gbogbo àwọn ẹ̀gì ara ẹ̀ gan ti kú àwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe ẹ̀ níṣẹ́ ẹ̀wá ni ó yá lọ súnmọ́ yẹ ẹ kó lọ ṣàdúrà ìyàmọ́ mi lọ ṣàdúrà sí mi o
á ṣàdúrà ń gbọ́ bá lẹ́yìn ọdún mẹ́wàá wọn ò tí gbọ́ pé wọn ò tí gbọ́ pa ńgbò jẹ́ pé nǹkan tó yẹ kẹ́ ẹ ṣíjú sí ẹ ṣíjú sí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣíjú sí ẹ ṣíjú sí ẹ wá kó lù dání wọn á lùlùlùlùlù ìlú àlùmọ́nì yẹn lẹ́yìn ọdún mẹ́wàá wọn ò rí lù mí ìlù nínú ilé yẹn ṣèbí tó bá bímọ náà máa lùlù wọn ò ní rí lù mí ìlù torí àwọn homework yín ẹ̀ ṣe dáadáa ṣe lẹ́ ń tọra yín eléyìí ti pé 40 ó wà nílé ọkọ ó wá ń sọ pé kémi màmá àwọn òbí ẹ ní kó kúrò nílé ọkọ yẹn kó lè pọ̀ síwájú rajà kó lè du orí ẹ̀ ó wá padà sápamọ́ lọ sọ́dọ̀ ọkọ yẹn wá ní kémi ṣé mi máa advice ẹ pé kó kúrò mẹ́ dúró tì í ni ọlọ́run á ṣínà fún ẹ ṣe bó ṣínà fún Sarah lọ́jọ́ ogbó ẹ dúró tì í ọlọ́run á ṣínà fún ẹ ṣe bó ṣínà fún Anna dúró tì í á ṣínà fún ẹ ṣé mi ni màá wá sọ fún ẹ wọ́n tó ti fọwọ́ ara ẹ ìrìn àjò ayé ara ẹ ó ti fọwọ́ ara ẹ bàjẹ́ kémi wá tún wá sọ fún ẹ pé mo fẹ́ bẹ́ẹ̀ tún ṣe àjọ máa bẹ́ẹ̀ bàjẹ́ ni wàá dúró sí ni ìgbà tó bá pé 50 ojú àlà tó bá máa fi pé 50 ojú àlà èmi kọ́ ni mo ṣẹ̀ máa sọ fún ẹ pé kó kúrò nílé ọkọ yẹn ó ṣe kó lọ síbẹ̀ nígbà táwọn pẹ́rẹ́ǹtì ẹ ò mọ̀ kí ló dé tó kúrò àwa dúró síbẹ̀ ni ó máa dúró síbẹ̀ ni. ṣé mo lè mọ ọmọbìnrin yẹn irọ́ ò lè mọ o ilé ọkọ ẹmọ ẹni lọmọ ẹni ń gbé o ilé ọkọ ẹ ló wà èmi ò lè ní kó kúrò ń bẹ̀ o kó dúró sílé ọkọ ẹ ọlọ́run tó gbọ́ ti Sarah lọ́jọ́ ogbó á gbọ́ tiẹ̀ ọlọ́run tó gbọ́ ti Anna ní Ṣílò á gbọ́ tiẹ̀ àwọn mírèkù tí ò exist tẹ̀ ń tanra yín so spam ọkọ ẹ ò count ẹ wá sọ fún ẹni tí spam ọkọ ẹ ò count ẹni kó lọ máa mu òróró anointing mírèkù àṣẹlẹ̀ wọn á do ẹni tí spam ọkọ ẹ ò count ẹni tí ò ní ẹ̀gì mọ́ nínú ẹni mírèkù àṣẹlẹ̀ kó lọ máa mu òróró anointing ẹni tí ọkọ ẹ ò lè dóbò ṣáká tó jẹ́ pé àwọn àtọ̀ ẹ ti domi ẹni kó má wọ́ọ̀rì mírèkù àṣẹlẹ̀ torí pé ọlọ́run ó sọ omi dọ̀tí wáìnì ọlọ́run á ṣí àgàn nínú ẹ̀ ń tanra yín ẹlòmíì ti ba yí ara ẹ̀ jẹ́ nínú ẹ̀tàn ẹ̀ ń tanra yín ayé tí ọlọ́run sọ omi di ọtí wáìnì kọ́lọ́run padà wá sáyé ń sìn níbi ayé ṣe rí sí ayé yahoo ayé internet ayé technology kọ́lọ́run padà wá sáyé kó tún wá sọ omi di ọtí wáìnì nísìn ayé internet ayé yahoo ayé robot kó padà wá sọ omi di ọtí wáìnì nísìn kó padà wá àwọn Lazarus tó jókòó sí ẹnu gate tí wọ́n ní kó dìde kó máa rìn kó padà wá jókòó sí ẹnu géètì Kánò nsìn kó wá kéèyàn kan lọ ṣàdúrà fún wọn kó wá rìn ẹ máa ń tanra yín gan ọlọ́run á ṣí wa lójú ọlọ́run ọba á ṣí wa lójú á jẹ́ ká bọ́lẹ̀ ní bus stop arindin á jẹ́ ká bọ́lẹ̀ àwọn orin kan wà gan tí wọ́n ti kọ kọjá nísìn tó jẹ́ evergreen àwọn tó kọrin yẹn sì kọ́ wá kọ nísìn bóyá láyé àwọn Davido láyé àwọn Wizkid kọ́ wá kọrin yẹn nísìn bóyá wọ́n máa tà láyé àwọn T.Y. Savage kọ́ wá kọ àwọn orin tó kọ nígbà yẹn kọ́ wá kọ nísìn bóyá àwọn kọ́ lọ́ máa dájọ́ ẹ mọ̀ pé báyé ṣe ń lọ sí bí ayé ṣe ń dàgbà sí ni technology ló ń increase sí lójú àwọn èèyàn ńlá sí ẹ ń fi ayé Sarah àti ayé Anna ẹ fi ń wé ayé tó jẹ́ pé nísìnyí gan àwọn òbò tó wà ní ayé Anna àtayé Sarah àwọn òbò ṣé wọ́n ń ṣèdí ní ayé yẹn ayé ìsìn tó jẹ́ wípé àwọn èèyàn ń ṣèdí wọ́n ń ṣọyàn àwọn òbò tó wà ní táìmù yẹn nígbà míì ó lè jẹ́ pé wọ́tà láti orí mountain náà máa fi wẹ̀ ayé ìsìn táwọn èèyàn ti lọ ń ṣe tán ní spa tán ní sauna ayé ìgbà yẹn kò sí sauna ayé sauna wà ń sì wàá rí ara ẹlòmíì bá máa kọ mọ́nàmọ́ná ni ní ayé ìsìn ayé tí ò sí perfume nígbà yẹn ayé ìsìn ọmọ mi á fi perfume sára oko ọkùnrin á dẹ̀ máa lé lábẹ́ ẹ wá máa tanra yín ẹ máa ní ọlọ́run 90-30 bó ṣe ń ṣe nígbà yẹn kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ bó bá ṣe lé bẹ́ẹ̀ díẹ̀ nísìnyí ló máa ṣe láìlè ó fẹ́ lọ́lé ọkọ okú ọkọ ẹ
okó ọkọ ẹ ò le àbí o mọ size okó ọkọ tó fẹ́ fẹ́ nítorí pé ẹ fi ayé 90-30 wésìn o mọ size okó ọkọ tó fẹ́ fẹ́ o mọ bí ó ṣe ń le sí o mọ bóyá àwọn okó tó ní vein lórí tó bá le tán ni ní àwọn okó tó yin Ọlọ́run o mọ ayé àgbà yẹn àwọn okó wọn ò kí ń tóbi nísìn àwọn okó kan wà tó lè já boxers tó jẹ́ pé wọ́n máa láti wọ boxer méjì láti fa sábẹ́ ni èèyàn mélòó ló dákó nígbà ayé Jésù èèyàn mélòó ni ayé ìsinyìí wàá rí adé orí okó mi báyìí wàá fẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ ni wàá máa kọ sára sọ́lọ́run ayé ìgbà yẹn ti kọjá ayé ìgbà yẹn ti kọjá ayé táìmù tó yẹ pé nígbà yẹn wọ́n fi táyà rán bàtà ṣé màá orí wa ń gbà yẹn ṣé kí tẹ níbi tí ma ti máa ra bàtà ṣé sìrótì wà ń gbà yẹn ṣé ra flora wà ń gbà yẹn táyà náà fi ń gán bàtà àmàfàyè yẹn wọ́n ṣì concentrate ní wo bí ẹ ń tẹ fẹ́fẹ́ bóyá ó ní bóyá sperm ẹ̀ ń count mo obìnrin tẹ fẹ́fẹ́ bóyá egg ẹ̀ bóyá ó sì ní egg nínú womb wọ́n máa tanra yín ní ẹ mu òróró anointing lọ sí orí òkè kinní kan lọ sórí òkè rágbìjì lọ gbàdúrà 3 mountain àtijọ́ tẹ tí ń gbàdúrà náà àdúrà yín ò gbà bó ṣe ń da àtọ̀ sí yín nínú báyọ̀ ẹ̀dà burúkú ń dà yín láàmú ó ń jáde padà ni ó ń jáde padà ni ẹ wá ní kémi máa advice kí máa sọ wípé kò má ẹni tó bá ní kó má padà lọ jókòó sílé ọkọ ẹ kò ní dáa fún lọ padà lọ jókòó síbẹ̀ ẹ lọ jókòó síbẹ̀ ẹ dúró ti ayé ìgbà Màríà tó bí Jésù bí Màríà kan wálé ayé nísìn bó ṣe ń fọ lẹ́nu bó ṣe ń do níwájú náà máa do lẹ́yìn ẹ ó máa lóyún tí ò ní mẹni tó lóyún fún Màríà bó bá padà wá sílé ayé ńsìn àwọn bọ́ìsì á do nídòókà ni wọ́n á do nídòókà ayé ìgbà Sólómọ́nì tó ní concubine tó níyàwó tó ní gbogbo ẹ̀ tí òréyàn bá do tí Sólómọ́nì bá fẹ́ concubine àtìyàwó sí ọmọ ọ̀dọ̀ ẹ̀gọ́ àbádó bí Sólómọ́nì bá padà wá sílé ayé sìn ọmọ ọ̀dọ̀ ẹ̀ àbádó nínú àwọn ìyàwó ẹ̀gbọ́n àgbẹ̀ súnmọ́ ọmọ ọ̀dọ̀ Sólómọ́nì tó bá padà wá sílé ayé sìn àwọn ìyàwó tó fẹ́ yẹn bára àwọn ará àdúgbò ṣe ń bá dó wọn òǹgò ò ní lè dó wọn tán torí àwọn ọmọ ọ̀dọ̀ àbádó driver àbádó àwọn ará àdúgbò àbádó tó bá padà wá sáyé sìn gbogbo àwọn tó borí tó ṣe jí pé tó bá padà wá sáyé sí olùṣọ́ àdó wọn olùṣọ́ àdó wọn táwọn tó padà wá gbogbo àwọn Maria Magdalene kó padà wá sáyé sí inú ibi tí Maria Magdalene bá padà wá sáyé sí tó bá lóun fẹ́ lọ wo ibi tí wọ́n sin Jésù sí wọ́n á mú wàláì wọ́n á do lórí ibi tí wọ́n sin Jésù sí wọ́n á do mọ́bẹ̀ ní ayé yahoo ní ayé internet ayé àtijọ́ ni wọn kì í dóyàwó ọba tí ìyàwó ọba gan bá rìn gbèrègbèrè ń sìn wọn á do wàláì ìyàwó ọba tó bá rìn gbèrègbèrè tó pọ́n ọyàn gidi tó pọ́n ìdí gidi wọ́n á do wọ́n á bá fọ̀ díẹ̀ á padà lọ gbé ìdìfọba ayé àtijọ́ náà máa ní wọ́n sàmì sára ìyàwó ọba wọn kì í do ayé àtijọ́ ayé ìgbà tójú ò tí ì lajú kò ń ṣe ayé ìsìn náà máa ní wọn ń dóyàwó ọba ẹ̀yẹ jẹ́ kí ìyàwó ọba rìnrìn gbèrègbèrè kó ní ìdí gidi lọ́wọ́ kó lọ́mú gidi lọ́wọ́ bọ́ọ̀n bá ní do ẹ máa ń tanra yín ayé àtijọ́ ni béèyàn gbé ẹbọ òfò kan síwájú sí tó bá tí ẹyin ẹ bá dúró kéèyàn àwọn èèyàn á jókòó tí wọ́n wá búrẹ́dì tí ẹyin yẹn wá jẹ ẹbọ ni mò ń sọ tí ò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe wọ́n ẹ wá máa tanra yín ẹ ní ọlọ́run 1990 ọlọ́run 1930 béèyàn kan sọ pé kọ́lọ̀ ń padà wáyé sí kó wá sọ tí di omi wine ṣé ń gbà táwọn èèyàn gan ti ń sọ tí di omi wine wọ́n ti ń sọ tí di omi wine sí kí ni nǹkan tó ní ìmọ̀ ṣe ayé ìgbà yẹn ṣé wọ́n ń ṣe IVF ṣé wọ́n ń ṣe ọmọ nísìnyí wọ́n ti ń ṣe IVF wọ́n ti ń ṣe ọmọ ayé ìgbà yẹn òbò báwo lòbò ṣe rí òbò míì gan máa rùn ní ayé ìgbà yẹn nísìnyí àwọn oríṣiríṣi fem fresh tó fi ń fọ òbò nǹkan lè dìde lọ́mú ni oríṣiríṣi nǹkan tó fi ń fọ òbò tó máa fi gbé òbò sí orí mileage ó ti wà so nígbà yẹn ẹ lè máa kí ayé ìgbà yẹn wọ́n lè máa kíp ọmọ yín
kẹ kíìpù ìyàwó béèyàn kan bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ bí àlùfáà ìjọba ta fẹ́lẹ́fẹ́lẹ́ sì wọ́n á dó ìyàwó ẹ̀ dó ọmọ ẹ̀ ọkùnrin kan ló máa dó ọmọ ẹ̀ ló máa dó ìyàwó ẹ̀ pọ̀. God of 1930 kò ṣe God of 90 God ìsìn gan òun gan já gidi. God of 1930 yẹn gentle God ni God ìsìn òun gan já ó já gidi ni. ẹ wá máa ní èèyàn lọ ń ṣe alága dúró wọn á mú fìlà ó yá ẹ wo fìlà gẹ́gẹ́ lórí àjígbọ́ kọ̀ọ̀kan ọkọ̀ tí ò lóko ẹ wo fìlà gẹ́gẹ́ lórí àjígbọ́ ọkọ̀ tó mọ sáìzì oko ẹ̀ ńgbò bá wọlé fìlà yẹn la máa rí àtúrí nǹkan kan mọ́ torí pé ẹkọ̀ ń tanra yín ni àwọn alága dúró ti gbowó tiwọn ìwọ ló máa lọ fèsì change ẹ wàhálà ẹ. tó o bá fẹ́ fọkọ kó o mọ sáìzì oko ọkọ tó o fẹ́ fẹ́ mọ sáìzì oko ọkọ tó o fẹ́ fẹ́ mọ̀ bóyá oko ẹ̀ dúró re mọ̀ bóyá sáìzì yẹn sáìzì tó tẹ́ ẹ lọ́rùn ni ìwọ tó ti dóko tókó ti gbádùn mọ́ ẹ lára tẹ́lẹ̀ tó wá lọ ṣe fìlà gẹ́ngẹ́ o ò lè dóko yẹn lẹ́yìn ọdún mẹ́rin o máa sọ pé ó ti kéré ó sú ẹni. mọ sáìzì oko ọkọ tó o fẹ́ fẹ́ mọ̀ bóyá oko ẹ̀ curve bóyá oko ẹ̀ ní pyroni disease bóyá oko ẹ̀ curve àbó straight mọ̀ bóyá oko ẹ̀ tó bá le bóyá àwọn oko tó máa ń ní veins tó bá ti le ni mọ̀ bóyá àwọn oko tó yẹ pé kò kí ń le tààrà ni má lọ gbé fìlà òfòjò má jẹ́ kí àwọn alága àdúró tiẹ̀ ṣiṣẹ́. tó bá ti wá mọ sáìzì ẹ̀ tó kó ẹ dúró re tán fà á lọ sí hospital kó lọ mọ sperm count ẹ̀ kó mọ̀ bóyá sperm ẹ̀ ó máa bímọ re mọ̀ bóyá sperm ẹ̀ máa bímọ re mọ sáìzì òbò mọ irú òbò tó fẹ́ dó irú òbò ìyàwó tó fẹ́ bó bá number one tí ó bá jẹ́ pé irú òbò ìyàwó tó fẹ́ lórí nínú ilé ẹ ti solve wàhálà àkọ́kọ́ nínú ilé yín. bóyá ìwọ tó láìkò òbò pẹlẹbẹ tó dẹ̀ ní kó má yí òbò yẹ ìyàwó ẹ̀ wò tó dẹ̀ jẹ́ pé òbò bàǹbà ló wà lábẹ́ ìyàwó ẹ̀ òbò pẹlẹbẹ dẹ̀ ló máa ń dó. bóyá ìwọ tó jẹ́ wípé o máa ń fẹ́ kí okó wà láàrin agbede méjì òbò ni tó o dẹ̀ check ìyàwó kó tó fẹ́ wò tó dẹ̀ jẹ́ pé nígbà tó bá máa kọ́kọ́ do báyìí okó ẹ̀ ó sọ̀kalẹ̀ sínú òbò ẹ̀ ibi tí wàhálà ti máa kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn ibi tí wàhálà ti máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. bóyá ìwọ tó jẹ́ wípé òbò bàǹbà ló fẹ́ tó nídọ̀ lórí ìgbà tó bá dẹ̀ sọ pé irọ́ bóyá wọ́n ti sọ fún ẹ pé òbò tó bá nídọ̀ o wọ́n máa ń fẹ́ okó o lóòrèkóòrè o ò dẹ̀ lẹ́mi òbò dídó òun dẹ̀ ní kó má check ìyàwó ẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ obìnrin go mọ̀ bóyá wọ́n nídọ̀ obìnrin mi ò mọ nǹkan tó ń pè nídọ̀ kò rí kò mọ̀ pé òun ní lára bóyá ìwọ dẹ̀kẹ̀rẹ́ ò mọ̀ pé ó nídọ̀ owó dẹ̀ fóbò tí o fóbìnrin tó nídọ̀ lóbò ó wá délé ó wá rí wípé ìyàwó tó fẹ́ ńgbà tẹ́ máa dóra yín ó nídọ̀ ìrònú àkọ́kọ́ bá ẹ ná wàá kọ́ wo bó ló ti fẹ́ bẹ̀rẹ̀ ó kò tiẹ̀ dẹ̀kẹ̀rẹ́ kò dúró re ẹ máa mọ sáìzì bóyá ọlọ́yàn òròǹbó ló fẹ́ tó máa dúró báyìí àbọ̀ ọlọ́yàn àgbálùmọ́ tó máa dúró tí ojú ẹ̀ máa yọ ṣọṣọ báyìí ló fẹ́ ọyàn tíyàwó ẹ̀ dẹ̀ ní ọyàn ẹṣin ni wọ́n wá máa wò ó rí wọ́n ní kẹ́ má rí ẹ máa ń tọrọ yín sẹ́ẹ̀ àní kẹ́ mú religion kúrò nínú ayé yín ẹ fi ọkàn yín máa gbàdúrà sọ́nà ọ̀rọ̀ religion yìí ti ayé ìgbà Lazarus bí Lazarus bá ya arọ bó bá wá ń ṣe àìmọye ara ní Kano Street ó máa pẹ̀ láwọn tó wà ní Kano Street ni àdúrà kankan ò ní gbé dìde ó máa pẹ̀ láwọn ó máa àfi tó bá ra wheelchair fún tó bá ra wheelchair fún tó dẹ̀ fún ní artificial ẹsẹ̀ bọ̀ pé bí Peter and Paul kọ́ máa lọ sẹ́nu ọ̀nà gate Kano Street á lọ ní kí arọ́ lọ rìn ẹ má tọ̀ra yín nígbà táyé ò tí ì bàjẹ́ gan tó yìí broda Daniel nínú wo kìnìún ní Ìbàdàn ìkìnìún yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni bí àwọn kan bá ṣe wedding sìn kẹrò pé àdúrà kan máa so omi dọ̀tí wine wàláì àwọn èèyàn máa gbé ẹṣẹ́ pé after wedding ni pé ò náwó sí wedding ṣé wọ́n fọ̀ sí ẹ ṣe wedding kò ní ṣẹlẹ̀ ni àwọn idán tí wọ́n ń sọ tí ẹ fojú ara yín rí tẹ́ ẹ dẹ̀ jẹ́ kó máa ba ilé ayé yín jẹ́ àwọn ìtàn tẹ́ ẹ gbọ́
tẹ́ ẹ̀ fojú ara yín rí tí ò ṣẹlẹ̀ lójú yín ẹ dẹ̀ fi ń destroy ìgbésí ayé ara yín torí pé wọ́n ti ní Anna bímọ lọ́jọ́ ogbó ó wá lọ fẹ́ ẹni tí ò ní sperm count torí wọ́n ti sọ wípé Maria lóyún ẹ̀mí mímọ́ tó jẹ́ pé inú ìtàn ni ẹ̀ rí ó wá fúnra ara ẹ̀ ọkọ ẹ̀ ò ní sperm count ó lọ fẹ́ ó ní pé ó máa lóyún ẹ̀mí mímọ́ fún ẹ àbó ti ní ayé yahoo níbo lóyún ẹ̀mí mímọ́ yẹn ti fẹ́ wá bẹ́ẹ̀ mi mímọ́ yẹn bá fẹ́ wá gan nígbà wọn bá fa igbó méjì ó máa sá padà ni òun náà ló sọ ọ̀pọ̀lọpọ̀ di ọ̀lẹ òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó mú ìgbésí ayé ẹ̀ kó mú aṣọ ẹ̀ níbi tó kó mú oṣù káàárù ẹ̀ níbi tó ti dá kó fi lérí ẹ máa retí manna from heaven tí ò exist ẹ nítorí pé Ọlọ́run rọ òjò manna ní aginjù ẹ nítorí pé Ọlọ́run la ọ̀nà sí agbami òkun ìjọ tó ti ṣe ọ̀nà wo ló là fún ẹ ìgbà ìwọ ló máa ń kọ́kọ́ ẹlẹ́rù ló máa ń kọ́kọ́ gbé ẹrù ẹ̀ ìwọ ló máa kọ́kọ́ gbé ẹrù ẹ̀ wá béèrè fún grace kí Ọlọ́run bẹ́ẹ̀ fọwọ́ sí o ò níjọ gbogbo ẹ̀ o ò lóko ore lábẹ́ tó ń dùn ẹ̀ òbó tiẹ̀ náà ò dúró ore o wá ní òun expect anointing láti ọ̀dọ̀ Ọlọ́run tó máa jẹ́ kí ọmọ kí ọmọ develop nínú okùn ẹ̀ ní ọkùnrin tí ò ní sperm tó ní low sperm count ní ìwọ tó ò ní egg ẹ̀ ń dán Ọlọ́run wò ẹ̀ ń dán Ọlọ́run wò o put house ẹ̀ in order ẹ wá ń bèbè ẹ fẹ́ máa sọ Ọlọ́run di Ọlọ́run èké ọ̀pọ̀lọpọ̀ pastor gan ló ní lọ́lọ́run fún ní anointing bọ́ carelessness yín gan ló ń jẹ́ káwọn pastor yẹn gan kọ́ máa rí wọn fín torí àwọn dẹ̀ ló fà á wọn ò sòótọ́ fún yín tó kó ẹ ò bá dúró re tí ò da àtọ̀ re ò bá gbàdúrà látẹ̀nídọ̀la ò lè ní fruit of the womb ò lè lóyún tó ò bá ní egg ò lè lóyún tó ò bá calculate ovulation period ẹ débi pé o máa dúró kó ní time yẹn tó o máa lóyún ò lè lóyún kò sí miracle kankan tó fẹ́ ṣẹlẹ̀. tó o bá mọ size okó tó fẹ́ dó bóyá ó le bóyá kò le tó lọ bímọ tó lọ fẹ́ ọkùnrin ní pẹ̀lú afọ́jú ọkùnrin lọkùnrin tó o mọ̀ bó ṣe rí o mọ okó ẹ̀ ò fìlì okó ẹ̀ kó o tó do ẹ̀ ń sọ pé ìṣèṣì láti fìlì okó ọkọ tí mo fẹ́ dó lọ́jọ́ iwájú kí ọkọ tí mo fẹ́ dó lọ́jọ́ iwájú kí n má lè gbé okó ẹ̀ sọnù kó lè mọ́ mi lọ́wọ́ kó yọ iṣan lórí kẹwàá ní síìnì ni ẹni tó bá gọ̀ tí ẹ bá ayé ẹ ti bàjẹ́ ọkọ tó o mọ̀ pé o fẹ́ o ń láti gbé okó ẹ̀ dání kó wò ó kó mú ọmú kí ọmú ẹ bí ọmú ẹ bí cleavage ẹ tó ṣe nìyẹn wọ́n ń láti rí kó mú ọmú kó wò ó wípé yes okó ẹ dúró re eléyìí number 1 ọdún ló ti cross yẹn. Bọ̀ kó wá wà nínú ilé kó lọ fẹ́ òkùnkùn lọ́kọ àbí kó lọ fẹ́ òkùnkùn níyàwó. Àwọn òbò míì ti gbẹ wọn, àwọn òbò míì wà tó jẹ́ wípé kẹ́ ẹ máa kẹ́ ẹ domi lé lórí kò lè wet tó máa fi kú. Kẹ́ ẹ domi lé òbò yẹn lórí á máa dry náà ni. O size òbò tó fẹ́ do up kó tiẹ̀ fọwọ́ gbé idọ̀ ẹ̀ báyìí kó wò bóyá ó máa dá mi. Torí kò sí bí ara obìnrin ṣe lè kú mo bá fọwọ́ gbé idọ̀ ẹ̀ ó yẹ ká rẹ̀ ṣẹ́ mi pẹ̀pẹ̀pẹ̀ o mọ̀ bóyá òbò tó fẹ́ dó gẹ́gẹ́ bí ìyàwó bóyá òbò tó máa sun tí ó ní orísun ayọ̀ ni àwọn òbò mi orísun ayọ̀ wọn ti gbẹ orísun ìbùkún wọn ti gbẹ ẹni pẹ́pẹ́sẹ́ kan ẹni Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ kí n tó dé náà ti ní Jésù ń bọ̀ àti ẹ̀ ń dúró kó tiẹ̀ dé lọ́wọ́ yìí nígbà tí ayé tiẹ̀ olúkúmu ṣùgbọ́n tó yẹ kí Jésù dé kò dé ẹ yé tanra yín ọkàn ẹ nígbàgbọ́ ẹ kò dẹ̀ ṣe nǹkan tó pè ẹ kò ṣe nǹkan tó máa fún ẹ ní happiness gbogbo nǹkan tó da láyé tó jẹ́ pé tó bá look beautiful inú Ọlọ́run gan máa dùn pé òun dàdáre wọ́n á ní kẹ́ má lò wọ́n á lò against religion
ṣé Ọlọ́run ṣé ó ní dọ̀tí lọ́lọ́run ni ṣé Ọlọ́run dọ̀tí ni ṣé olóòórùn lọ́lọ́run ni ìjọ́ wo lẹ́yìn èèyàn fẹ́ gbọ́ ìjọ́ wo lẹ fẹ́ lajú ẹ wá fẹ́ sọ fún mi wípé advice eléyìí ẹ fẹ́ sọ fún mi pé kò dáa advice yìí dáa o. dúró ilẹ̀ àánú Ọlọ́run. ẹ rí ọ̀dẹ̀ ó ti ní God bless you ma ẹ jẹ́ n ti ẹ̀ pé kò tún understand ànàgó tí mo ké yẹn ni o ẹ máa gbọ́ o. kò understand ọ̀rọ̀ tí mo sọ o. Hello jàre. Hello ma. Báwo ni ṣé o ti gbọ́ voice note mi? Bẹ́ẹ̀ni ma. Ṣó Bẹ́ẹ̀ni ma. Dúró má tí jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ o, dúró ti ọkọ ẹ o. Ṣé o ti gbọ́? Hello? Bẹ́ẹ̀ni ma. Dúró tó bá bá but kí ni? Mo gbọ́ yín ma. O fẹ́ sọ nǹkan kan but kí ni? But ma. Nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń sìn. Mo ní nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń sìn ni wípé trust mi mọ́. Kò trust mi mọ́. Kò trust ẹ mọ́. Ó máa rò pọ́kùnrin ni mò ń bá sọ̀rọ̀. Àdúró tí ṣì dúró má wọrí tó bá máa wọrí wàá máa rí aṣọ ẹ ní pé kó trust ẹ. Wàá máa rí aṣọ ẹ ní ó yẹ kó máa kanra nígbà ó ti mọ̀ pé òun ò látọ̀ dúró tì í ṣé ìwọ mọ̀ pé yàn ń bímọ at 50 ni. Ṣé bó mọ̀ pé yàn ń bímọ at dúró tì wàá bímọ ó má jẹ́ kójú pọ̀ ẹ̀ wàá bímọ ṣe rí pé léyìí ò gbá náà àgọ́ tí mò ń sọ látà dúró tì í wàá bímọ maybe before around 50-55 tẹ́ ẹ̀ bá dẹ̀ bímọ wàá lọ ṣe IVF. Hello? Okay ma. Dúró tì. Mo ń gbọ́ yín ma. Ṣebí inú ilé ẹ̀ ló ṣì wà? Ọjà màmá sùn. Ṣebí inú ilé ẹ̀ ló ṣì wà? Bẹ́ẹ̀ni. Ṣebó ń fún ẹ lóúnjẹ? Bẹ́ẹ̀ni. Ó fún ẹ lóúnjẹ. Ìyẹn náà ṣebó ń fún ẹ lóúnjẹ? Ṣebó ń fún ẹ lóúnjẹ? Ó ń ṣètò ẹ̀ lé ẹ lórí. Hello ma. Ṣebó ń fún ẹ lóúnjẹ? Bẹ́ẹ̀ni. Ìyẹn náà tó ó dẹ̀ ń tọ́jú ẹ. Ó lè ṣeé ṣe kó má rí ọkùnrin míì tó máa tọ́jú ẹ bẹ́ẹ̀ ìyẹn náà tó kò ṣe dandan ni kó bímọ ni. Okay ma. Ṣé dandan ni kó bímọ ni. Hello? But feelings tí wàá sí ń bẹ̀ mọ́ yẹn láti ìgbà tí mo ti lọ torí mo kọ́ mà ẹ́. Feelings yẹn ò sí bẹ̀ má wọrí bí ìfẹ́ ṣe máa ń ṣe nìyẹn nígbà bí ìfẹ́ á lọ á tún padà feelings yẹn sì máa wá ìfẹ́ yẹn máa padà ìfẹ́ yẹn á padà má wọrí ìwọ cast mind your back sígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ cast mind your back sígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹ́ yẹn máa wá padà kò ṣe dandan ni kò bímọ náà tí ò bímọ ń gbáyé àbí. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe kinní yẹn kẹ́ tó kí ló dé tẹ́ ẹ̀ ṣe kinní yẹn kẹ́ tó marry kí ló dé tẹ́ ẹ̀ ṣe kinní sperm count yẹn kẹ́ tó marry náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí n sọ pé mi lè sọ pé distance náà torí kò ní kéèyàn má ṣe nǹkan bẹ́ẹ̀ but I don't just know gbogbo yẹn kọ̀ wá ó kọ̀ sáré wá within 3 months. Within 3 months lè marry okay. We're not able to prepare like that. Ṣé nígbà yẹn ìwọ ń desperate wọ́n ti ń lé ẹni lépo láti lọ́kọ àbí. Èmi wà ní
Àkúrẹ́, òun wà lÉkòó. Okay. Àwọn ṣé ẹ dóra yín kẹ́ tó marry ṣá? Àráyè. Ẹ dóra yín kẹ́ tó marry. Gbogbo ìgbà yẹn náà mo máa ń gbogbo ìgbà yẹn tí èmi bá ti wá sẹ́kọ̀ọ́ bóyá mo wá ra ọjà tí n bá ti ọbẹ̀ gbogbo ìgbà yẹn náà bí ìgbà tó jẹ́ pé mo máa ń fọ̀ọ̀zẹ̀ fún mọ́mi but èmi ò kàǹtẹ̀ èmi rò pé bóyá ó kàn fẹ́ bí a ta bá ṣe wedding yẹn mọ̀ àwọn bá ní ta bá ṣe pé wọ́n máa ń dúró ọjọ́ wedding so gbogbo ìgbà yẹn mo máa ń fọ̀ọ̀zẹ̀ náà ni á pàwọ̀ wedding gan complete six mo sì máa ń fọ̀ọ̀zẹ̀ náà ni. Ìgbà mi ìgbà aṣọ tó bá wọ̀ jáde láàárọ̀ òun náà ló máa wọ̀ sùn. Èmi ni mo ṣe máa bá bọ́ bàtà bá bọ́. O lè filẹ̀ o sì máa bá bọ́ bàtà yẹn torí tó bá filẹ̀ kò sẹ́ni tó máa bá bọ́ bàtà. Má wọrí dúró ṣó kọ́lé ṣó ti kọ́lé tiẹ̀. Ṣó ti kọ́lé tiẹ̀. Má wọrí dúró tì ìfẹ́ yẹn máa padà ṣó o mà wẹ́ gbà ó dẹ̀ màdúrà gbà dáadáa ṣọ́ọ̀ṣì wo ló ń lọ. Redeem mo ń lọ. Àwọn ṣọ́ọ̀ṣì báwo ló ṣe máa lọ sí Redeem tí ìwọ wá sọ pé o fẹ́ kúrò lé ọkọ báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ ó láti dúró tì máa gbàwẹ̀ àtàdúrà kò sí ohun tàdúrà ṣe tì. Ọlọ́run tó mú rírí jáde nínú àìrí tó mú owó jáde láti inú ẹja Ọlọ́run tó rọ òjò mánà ní aginjù Ọlọ́run tó pín ọ̀nà ní agbami òkun á gbọ́ tiẹ̀ ọba tó gbọ́ ti Anna ní Ṣílò tó gbọ́ ti Elizabeth àṣìwọ̀ ti gbàgbé Ọlọ́run Redeem ni irọ́ o gbúdọ̀ fílẹ̀ dúró tì ìfẹ́ yẹn á padà ọmọ Jésù ò kí ń kọ́kọ́ dúró tì. Ẹ rí pé léyìí ò já kò tiẹ̀ máa gbàgbó kò mọ nǹkan kan lọ́ọ́ má já bí ọmọ ọ̀dẹ̀ ṣe rí èmi ni màá wá ní kó kúrò nínú chọ́ọ̀chì Redeem kó kúrò ní ọ̀dọ̀ chọ́ọ̀chì ó máa dúró tì ní àfẹ̀yìn abiyamọ tí ọ̀rọ̀ ẹ bá ń ta lára ẹ lè wá pè wọlé màá wá ní kó lọ gbọ́ ṣò yẹn kó gbọ́ advice táwọn èèyàn fún bẹ́ẹ̀mí dúró tì ní kó dúró tì ní o àbí kò tí ní dúró tì ní ẹ ló jàre ọmọ ẹ ló sísítà mi. Hello. Okay, mo rò pé network ni ó náà ni mo ń sọ mo ní o láti dúró tì í ṣe bẹ́ẹ̀ máa ń ṣe anointing ṣe bẹ́ẹ̀ máa ń ṣe anointing hello ta. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wò abiyamọ ni ẹ wò gbogbo ànàgó tẹ́ ń bá gẹ̀ yìí sọ̀rọ̀ tẹ́ ń bá dédé sọ̀rọ̀ torí ẹ̀ bá pé ó yẹ kó ti mọ mí ní gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ sọ lọ́díò fún ẹ tún pé ẹ tún mọ̀ ọ́ tó sọ yes ma mí sí pé nǹkan tó ń sọ ẹ yẹ òkè mi. àti nǹkan ẹ̀jọ̀ torí Ọlọ́run obìnrin yẹn ti mọ̀ pé mùmú ẹ̀ pọ̀ gan. Mùmú ẹ̀ pọ̀ gan èmi gan tí mo ti ní gbọ́ ọ́díò yẹn gan lọ́sẹ̀ fún ọmọ pé wọ́n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní indirect. Olú tún fẹ́ dúró ẹ̀ tó ń lọ Redeem ẹ̀ tó sọ fún pé tó máa gbàwẹ̀ ẹ̀ mọ̀ pé ọmọ yìí ó ń rìn dè. Ó tún pè mí padà at 40 ó dẹ̀ lọ́kùnrin yóò súnmọ́ ẹ ọkùnrin yẹn mọ̀ ṣe ìkà ló ń ṣe ó mọ̀ pé òun ò ní nǹkan tá à ń sọ nìyẹn ẹ máa tọ̀ àwọn èèyàn ẹ máa lọ sí church gbogbo èyí táyé wọn bá ti bàjẹ́ church ló easy láti fẹ́ ọkọ àtìyàwó jù. ẹ wá ń fi ayé Abraham sọ̀rọ̀ ìyàwó ọba tó bá gbogbo lè mi máa dó. Wàláì tí Solomoni bá wáyé sí òní kọ́kọ́ ló máa dó gbogbo àwọn kọ́kú báyìí tó kó dání wọ́n á dó wọn ní ìdókìdó ni. wọ́n máa sọ pé ìyàwó ọba kan wípé wọ́n ń dó láyé 400 years ago. ìyàwó ọba wo ni wọn kì í dó kí ìyàwó ọba kó pọ̀nyàn kó dúró dáadáa àti ìdí wọ́n á mú mọ́kànnà wọ́n á dó wọ́n á sáré wọ aṣọ ẹ̀kú ẹ̀ fún padà. orin gidi gan torí mo ṣe ń gbọ́ kí ní ẹ̀rọ ẹ̀ kó tẹ̀ ń kábílá pé kí n rí kẹ̀ fún gbà sí ni wọ́n bẹ̀ sọ̀rọ̀ lọ́nà àgó wọ́n tún bẹ̀ sọ indirectly kò yẹ kọ́kọ́ lẹ́yìn sí oní yes ma mo ti gbọ́ ma nísìnyí pé nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ dúró síbẹ̀ nìyẹn anyway ẹ ti sọ fún pé maybe wọ́n máa fi pé 65 kò tí ì létí máa 50 kò tí ì létí máa 70 lọ. ẹ jẹ́ ń tún gbé lẹ́nu lọ́sí ó pè mí òun ló pè mí kẹ́ ti pè wọlé yẹn òun ló pè mí kó dúró ṣo máa ń gbàwẹ̀ dáadáa. ó fẹ́ jẹ́ kí n bọ́mọ yìí sọ̀rọ̀ ṣo máa ń gbàwẹ̀ dáadáa. mo ń gbàwẹ̀ mo gbà.
gbàdúrà dáadáa. Ó ń gbàdúrà dáadáa. So wọ́n ti ṣe o wọ́n ṣe. Mo ń gbàdúrà dáadáa. Àná ọjọ́ mẹ́ta yìí. Ma? Ó ń gbàdúrà dáadáa ẹni ọjọ́ mẹ́ta yìí kí ló ṣẹlẹ̀? Òun gan wà lára èèyàn tó ń weak because he's very very weak in prayer. Kò gbàgbà, kò ṣe kankan, kò bí ń ṣe kíní bí báyìí máa fi ń mu ní gbogbo nǹkan. Láti ṣé wọ́n ṣe máa gbọ́ ṣé wọ́n ṣe anointing wà gbọ́ ṣé wọ́n ṣe anointing oil fún yín ní church ni. a ní sílẹ̀. Ṣé anointing oil. Àgbà kan a ṣe ká lọ camp. Ok, wọ́n ní kẹ́ máa fi ìyẹn ńkọ́ wọ́n ní kẹ́ máa fi pa òbò kẹ́ máa fi pa okó ọkọ ẹ̀ àbí báwo. Wọ́n ṣáà ní ká máa mú. fún fruit of the womb àbí. ó ṣe pé wọ́n fún wa personally ọ̀pọ̀ fún bẹ́ẹ̀ ni nígbà Holy Ghost. Holy Ghost. Ṣé wọ́n dẹ̀ believe nínú oyún ẹ̀mí mímọ́? Hello. Olóyinka tí ẹ jì. Gbàsà. Àmàjú ẹ ṣe o. Àmì Ọlọ́run. Òní jábọ̀ òní fẹsẹ̀ kọ́ wọ ayé o. Àmì Ọlọ́run. Ọwọ́ ayé ò ní tẹ̀ o. Àṣẹ Olódùmarè. Torí prógàmù ẹ jẹ́ prógàmù tí mo like tí mo dẹ̀ máa ń wọ orí ẹ ṣé bàbá. Ṣùgbọ́n tọ̀sán yìí eléyìí dé gẹ́gẹ́gbẹ́ o. Ẹ ṣé bàbá. Ṣé rí ọmọbìnrin yẹn bí ìgbà tó yẹ kó rọmi díẹ̀ ni akẹ̀lẹ̀ sọ pé ó tó rọmi bí àìfẹ́ ló ṣu lójú bẹ́ẹ̀ tí mo ti sọ̀rọ̀ kan sórí kọ́mẹ̀ntì yẹn àwọn obìnrin ìwòyí owó lẹ́lòmíì tẹ̀bàtì ní wọn gbogbo tẹ́ẹ̀sì yẹn tó bá lọ fẹ́fẹ́ tó bá ní ọkọ fẹ́ wo obìnrin tó jẹ́ àtẹ́kọ̀ọ́ náà wúrọ̀ ọkùnrin tó jẹ́ kó tó wọlé. Bẹ́ẹ̀ni wọ́n máa kọ́kọ́ yá irọ́ ni wọ́n ṣe rí religion ni ọ̀nà fi di wọ́n lójú ọ̀nà fi di wọ́n lójú ẹgbà míì mo ní bí Maria bá wá sáyé ìsìn wọn àwọn ọkùnrin mẹ́ta á dopọ̀. Wọ́n á kó fún. Wọ́n á kó fún. Wọ́n á kó fún gidi. Ọlọ́run gbogbo tó ń faṣọ borí yẹn wọ́n á fi okó sí aṣọ yẹn dànù. Èmi ni mo sọ pé mo fẹ́ mọ̀ ọ́ tó sọ pé mi ì lè mọ́ látọ̀dọ̀ ẹ̀ mo dẹ̀ tún tẹ̀sí mẹ́sẹ̀gì yìí pé ṣé ó dáa ṣé ó lè tẹ̀sí nọ́mbà ẹ̀ sí mi. Ok ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ mọ̀ ok. Èmi ni mo sọ pé mo fẹ́ mọ̀ láti Nàìjíríà ni. Ok sir. láìpẹ́ London ni mo wo nọ́mbà yìí London ló wà bí. Bẹ́ẹ̀ni. Torí I need reliable and responsible woman. Ẹ jẹ́ kí n ṣì bá lédì yẹn sọ̀rọ̀ sà. Ó tún ti pè mí. So nísìnyí tí mo ti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí iṣó tí wá gbà láti dúró tì í padà. Oh God ẹ jẹ́ n bá lédì yìí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni mà. O ti wá gbà láti dúró tì í. Ṣé o ti wá gbà láti dúró tì í padà? Ó máa dúró náà ni. Ó máa dúró. Ṣé bó ní ìyá? Bẹ́ẹ̀ni. O dẹ̀ ní bàbá? Bẹ́ẹ̀ni. Hello boy mo wà live máa pè yín padà. Rárá. Kí lẹ wí? Ṣé o ní ìyá ṣá? Àpò sí dáàdì. Ò dẹ̀ bá mi send nọ́mbà màmá ẹ̀. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n bá màmá ẹ̀ sọ̀rọ̀ jọ kí n kàn tiẹ̀ sọ fún wọn pé kó máa bá mi fàdúrà ràn ẹ́ lọ́wọ́ bóyá màá ní kí wọ́n lọ síbì kan náà kó lọ ṣàdúrà fún ẹ. Bá mi send nọ́mbà mọ́mì yín. Mo níbi tí màá ní kẹ́ ẹ lọ. Ok. Bá mi send nọ́mbà mọ́mì yín. But ma bóyá wọn ní torí wọ́n máa sọ pé ní ṣe pé bóyá mo sì fẹ́ padà torí àwọn pé kò sánà ń bẹ̀ mọ́. Ṣé ọkọ ẹ̀ yẹn lówó lọ́wọ́ gan ni? Lọ́wọ́. Bá mi ìwọ̀nba náà ṣàjọ máa ń lè jẹun. Bá mi send nọ́mbà màmá ẹ̀ sí mi send nọ́mbà mọ́mì ẹ̀ sí mi. Nàá báyìí ẹ sọ̀rọ̀. Hello. Àǹtí Yínká. Sá. Ìdàn yìí wù mí lórúkọ mi. I'm calling from north eastern part of Nigeria. Okay.
I've been following your program now for almost 5 years. Okay. And I've been enjoying it. I even used to call you as my mentor. Ẹ bá wa sọ Yorùbá. Ẹ bá wa sọ Yorùbá. Okay. N tó ṣẹlẹ̀ sí lady yìí. Ó ti ṣẹlẹ̀ sí girlfriend nìkan rí mú pàdé rẹ̀ náà ni. Ọkọ rẹ̀ ó ní loose bank account. Gẹ́ yìí láti ìgbà tí màá ṣe ti ń dora wa. Ìṣòro ẹ̀sìn pé mo dùn tí ẹ gbogbo mẹ́tò ìtẹ́ máa ń ṣe fún wa yẹn, I use it. Ìdún rẹ̀ I used to talk very well to the extent that ọkọ rẹ̀ ò dín kankan lójú rẹ̀ mọ́. Wọ́n ní problem lára. To go and look for solution over it. Wàá máa bú ìyàwó rẹ̀. You will not do your truthful. Gbogbo nǹkan tó yẹ tó ṣe fún ìyàwó rẹ̀ ò ní máa ṣe. Wàá máa bú. Èmi ní ìsìn mo ti fẹ́ ṣe ìyàwó. Mo ti fẹ́ ṣe ìyàwó. Pé kẹ́yìn òun wá bó ṣe máa kọ̀kọ̀ ẹ lẹ́lẹ̀. Àmì mi sọ fún pé má kọ̀kọ̀ ẹ lẹ́lẹ̀. Ayé àfi tó bá ṣe pé òdo kọ̀ ẹ lẹ́lẹ̀ with condition. Wọ́n sọ pé ọ̀rọ̀ àkókò ní those bank account wà á filẹ̀ lẹ̀. Ó máa filẹ̀ ni o. Ó máa filẹ̀ ni o. Tó bá ní low spam count, ó máa filẹ̀ ni. Ẹ má gbàgbé èyí tèmi ń sọ níbí báyìí. Mò ń mú ọmọ yẹn ṣeré ni mo máa bá yẹ sọ̀rọ̀. Ó máa filẹ̀ ni tí ò bá ti lè wá bó ṣe máa boost ẹ̀, ó máa filẹ̀ ni. Ó máa filẹ̀ ni má jẹ́ kó èyàn Bíbélì ní fẹ́ ẹnìkejì ẹ bí ara ẹ, kò ní kó fẹ́ràn ọmọ làkejì ẹ bí tiẹ̀ lọ. Tó o bá fẹ́ sunkún alẹ́ kó yàgàn alẹ́. Tó bá ti ń 35 tó ti wà nílé ọkọ, tó ti ń pẹ́ 35 tí ò gbọ́ pa tí ò gbọ́ pó pọ̀ síwájú kó rajà. Gbogbo ẹnu ni mo fi sọ, oníkálùkù máa lọ ẹ̀. Àfi tẹ́ bá lówó IVF. Tẹ́ bá ti lówó IVF, Ọlọ́run má jẹ́ kó padà sunkún. Ọlọ́run má jẹ́ kó padà sunkún. Tídì bá bàjẹ́ tó nídìí ló máa dà. Hello? Hello, Ekaro. Hello, mo ń bọ̀. Yes, sir. Yóò ká tẹ̀ kíláàbí bá sọ̀rọ̀. Àwọn náà lè ń bá sọ̀rọ̀. Ẹ̀sùn ẹ̀ṣùkọ́ fún ètò tẹ mọ́ wá sí orí ètò láàárọ̀ yìí ìfáyínká. Ọlọ́run máa gbogbo ní sí lọ́pọ̀lọpọ̀. Àmín. Ọ̀pọ̀ ìmàtò yìí kò ní kò lọ́dún lórúkọ Jésù. Àṣẹ. Mo ń gbọ́ yín. Àwọn olórí ẹ̀sìn apájùlọ ìjọ tẹ dárúkọ yìí lọ́fíìn ìyàn jẹ́ ó ṣẹlẹ̀ sí kan lára àwọn àbúrò mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ṣẹlẹ̀ sí ìkan lọ́wọ́lọ́wọ́ báyìí sí kó ló di pé wọ́n ṣe marriage láti lọ sí Delta State lọ ṣe wedding yẹn ni. Èmi jẹ́ ẹ̀kọ́ tẹ́ pé mo sọ fún àbúrò pé ṣé kó tó di pé fún ọmọ yẹn ṣé ẹ ti jọ mọ́ra yín dáadáa ní ti bálòpọ̀ àbí pé òun ti mọ̀ ẹ́ dáadáa àti láti gbà tí sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ṣe wedding ti bá ń sọ̀rọ̀ yìí sìn kò tí sí kankan. Bíi 3 weeks ago a lọ fún family meeting wọ́n á pe àbúrò mi yẹn mo wish kò ní jẹ́ friend kò sí nǹkan tó ti nà àbúrò mi ti sọ tó ti kó jáde lápòtẹ́ pé wọ́n ti ná more than 3 million pé wọ́n wá ọmọ ẹ̀ mo ní kò ọlọ́run rò tó yẹn. Ìgbà tèmi máa ṣe tèmi náà wọ́n tẹ̀ sọ fún suspension nǹkan tó máa fi ń tọ̀ wọ́n yàn jẹ́ ni pé tó bá ti jẹ́ wọ́kà wọ́n máa ní pé kọ́ fún suspension pé tọ̀kì nǹkan ọlọ́run rorò tó bẹ̀ yẹn tó bá tẹ̀ wá bímọ náà tó ṣe kínní at least family yẹn gangan lọ́lọ́run nílò ṣé ń gbọ́ mi but most àwọn obìnrin ìsìn náà sìn tó bá ti ba ara wọn jẹ́ wọn á sá lọ sábẹ́ church wọn á mú ọkùnrin yẹn lọ sọ́dọ̀ pásítọ̀ láti gbàdúrà fún wọn pé kọ́ so wọ́n pọ̀ tó bá ti wá so wọ́n pọ̀ tọ́ kílẹ̀ bẹ́ẹ̀ kí pásítọ̀ sọ ṣé pásítọ̀ máa sọ pé wọ́n pé kọ́ máa kọ́ pé kọ́ sọ kí ni pásítọ̀ ní sọ fún pé kọ́ tó ká pé tọ́mọ lọ sọ́dọ̀ àfáà náà pásítọ̀ àfáà ní sọ pé kọ́ tó wọn ká pé kò sọ́nà bẹ́ẹ̀ wọn náà wọn àbẹ̀rẹ̀ torí ọ̀dọ̀ pásítọ̀ wọn náà mú ọkùnrin yẹn lọ ọkùnrin yẹn náà fúnra rẹ̀ ọ̀dọ̀ pásítọ̀ ẹ̀ ló mú obìnrin yẹn lọ tí ẹ bá kí pásítọ̀ yẹn sọ kàkà kan ṣe medical something láti fi mọ ẹ̀rọ ni sẹ́gbọ́n mi. So àbúrò mi náà mo ti sọ fún mo dẹ̀ sọ pé kó ronú dáadáa nǹkan tẹ́ sọ ìwọ̀n ìṣẹ̀lẹ̀ káàkiri àmọ́ ilé tó ń ṣẹlẹ̀ sí but a máa fọwọ́ sọra wa ni kò dẹ̀ kórí bẹ́ẹ̀ ọmọ ìyá mi bàbá mi ni mo sọ̀rọ̀ fún ni pé wá ìwọ̀n ó tún wà religious ju èmi gan lọ tẹ́ tí mo sọ yìí ó tún wà religious ju èmi gan lọ mo sọ fún níwá ó ti ń di ọdún kan ọdún kẹfà sí wá nǹkan ṣe sí ṣé ń gbọ́ mi mo dẹ̀ sọ fún dẹ́ni kò ti gbọ́ a tún máa nípa èmi àti ẹni tí mo sọ kó abá mi lé mo ní tó tí o bá fún ẹlòmíì lóyún pẹ́ girlfriend ẹni bá fún lóyún mo ní èmi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ máa dúró tiẹ̀ máa dẹ̀ kọ́ family kò dúró tiẹ̀ ìyàwó ẹ̀ àtúntọ́jú ẹ̀ máa níyàwó tí gbé náà àtúntọ́jú ẹ̀ pé kò ti kọ́ tó pé ọmọ bíbélì náà sọ pé ká máa bẹ́ẹ̀ ká máa rẹ̀ sí
àwọn ògbé àti máa lọ sórí òkè pé òun ọmọ kiri kí ló lè tó yẹn but if àwọn pásítọ̀ tá à ń dárúkọ yẹn mọ̀ pé pásítọ̀ mi gan ó tún ní ṣòro tiẹ̀ náà ọkù ẹ máa gbọ́ mo ní medical doctor kan nílùú yìí medical doctor ní nílùú yìí ọlọ́run rí mi nǹkan tí mò ń sọ yìí ẹ mọ nǹkan tí mo sọ fún mo ní tó bá fẹ́ káyé ẹ̀ bàjẹ́ tó bá fẹ́ níyàwó lọ sí nàìjíríà má lè lómi bí medical doctor níyàwó ẹ̀ nílùú yìí òun náà àwọn méjèèjì the same wàhálà tó ṣẹlẹ̀ ni pé wọ́n marry ní church wọ́n jọ marry ara wọn ẹ má touch ǹjọ́ tí wọ́n ti fẹ́ra wọn sínú ilé báyìí wọn ò gbádùn ara wọn rí èmi ó tẹ̀ bá yọ mí lójú pé kí ló dé tẹ máa lọ dárò ń bẹ́ẹ̀ tó yẹ pọ́dọ̀ tèmi lẹ máa wá kó wá wọ́ọ́sùwọ́ọ́sùwọ́ bí gbogbo obìnrin tó bá ti wà níbi tó bá ti fẹ́ fọ́kọ ẹ ṣe jàre tó bá ti fẹ́ fọ́kọ lọ mọ sáìzì okó ọkọ tó fẹ́ ṣe sperm count ẹ̀ mọ̀ bóyá okó ẹ̀ ti wọ́ àbógùn gbé wò fíìlì ẹ̀ wò bóyá àwọn okó tó máa ń níṣan gidi lórí ni adé orí ẹ̀ sórí fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tí ò bá jẹ́ adé orí tó wù ẹ́ jẹ́ kó máa bá tiẹ̀ lọ àwọn wèrè kan máa wá sí pé marriage is not about sex ìrọ́nà pa ibi tí wà nǹkan tó so marriage ro tó dẹ̀ lè tú marriage ká okó àtòbò ni marriage dálé lórí òǹdọ́lẹ̀ wá ọkùnrin tó fẹ́ ṣé wọ ní ìyá àti bàbá ẹ̀ ni ìwọ ló ṣe máa bá tolé ayé ẹ̀ àbí obìnrin tó fẹ́ ìwọ ní ìyá àti bàbá ẹ̀ ìwọ ló ṣe máa bá tolé ayé ẹ̀ in tó mú wo obìnrin yàtọ̀ sí àbúrò ọkùnrin àti sí ẹ̀gbọ́n ọkùnrin òun ni wípé ọkùnrin ò ní lè kùgbìdì kó lọ dó àbúrò ẹ̀ kò ní lè kùgbìdì kó lọ dó ẹ̀gbọ́n ẹ̀ in tó mú yín yàtọ̀ nìyẹn tó bá láṣọ ló fẹ́ fọ̀ á ní àìmọye èmi òun àwọn aṣọ tí mi bá lè fọ̀ nínú washing machine máa ń kó wọn fún dry cleaner á láwọn àbúrò tó ń bá fọṣọ tó bá ní oúnjẹ ló mọ̀ ọ́ ṣe àìmọye èèyàn lè fowó ṣe oúnjẹ àìmọye tí ò níyàwó ńlé ń bíbà tó ń fowó ṣe oúnjẹ òbò yẹn nìkan ni ò easy láti rí àtòkó òun ló mú yín yàtọ̀ síra yín ló mú ẹ yàtọ̀ sẹ́gbọ̀n so tí òbò àti okó bá ti wọ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ definitely wàhálà máa ṣẹlẹ̀ nínú marriage kó má bá wá wọ́lẹ̀ ó ní láti fìdí okó tó o fẹ́ dó bó o bá tiẹ̀ ní do gbé dání kó gbé jó fi sáàárín ọmú àárín ọyàn kó dìde mọ́ ọyàn ẹ kó mọ̀ wípé okó yìí ní ẹ̀mí nínú fi sábẹ́ ìtàn ẹ kó dìde mọ́ ìtàn ẹ kó mọ̀ pé okó yìí ní ẹ̀mí nínú òbò tó bá fẹ́ dó gba pẹ́pẹ̀pẹ́ lójú kó rí pé ó dá mi pẹ̀pẹ̀pẹ̀ kó má jẹ́ òbò tí orísun ayọ̀ ẹ ti gbẹ lọ ṣe egg count bóyá egg count ẹ bóyá ó dúró re bóyá obìnrin tó fẹ́ fẹ́ sì ní egg bóyá ọkùnrin tó fẹ́ fẹ́ bóyá sperm ẹ ó ní sperm count tó dáa ẹ má máa tọra yín genesis ẹ má jẹ́ kí marriage yín máa bàjẹ́ kẹtẹ̀ tó wọnú ẹ̀ rárá ọmú tó ní ṣé ọmú yẹn dúró re ṣé ọmú tó lè suspend okó ni gbogbo ẹ ní kó má àwọn nǹkan tó yẹ kẹ́ check nìyẹn ṣe rí gbogbo má dora wa yẹn gbogbo tẹ́ bá ti fi òkùnkùn lẹ fi bẹ̀rẹ̀ ẹ ti fi òkùnkùn bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn Ọlọ́run jẹ́ kẹ́ rí padà rí ìmọ́lẹ̀ ni Ọlọ́run jẹ́ kẹ́ padà rí ìmọ́lẹ̀ bẹ́yàn kan wá bá mi advice tí mo fọmọ yìí ni màá fún ẹ rí pé lè rìn dì gbogbo ànàgó tí mò ń pa máa pè yí ẹ̀kọ́ lọ́n kó ṣàánú ẹ̀ gbogbo ànàgó tí mò ń sọ látàárọ̀ kò understand ẹ wá ní àwọn ẹ bá rí obìnrin tó bá ti ní kọ́kọ́ má wá sórí platform yìí Ọlọ́run má jẹ́ díjú kú ṣe bí òbò náà ní kókó má wọ̀ kì í ṣe òbò nìkan ló mú okó le gbogbo nǹkan tọ́lọ̀ ń dá sí ara obìnrin ló yẹ kó mú okó le bó o bá ti gbé okó sí abẹ́ ọmú ẹ tó o fọmú pàdé báyìí tí okó ò le tó o mú okó tó o fọwọ́ ra ródóródó tó o mú orí ẹ̀ tó o gba pẹ̀pẹ̀pẹ̀ bí ẹni fẹ́ sọ̀rọ̀ sí máikrófóònù tó o gbá orí ẹ̀ tó o pọ̀fọ̀ tí ọ̀fọ̀ yẹn ò jẹ́ kí okó tó o gbá orí ẹ̀ le okó yẹn ò lálùbáríkà ó lè do nínú márẹ́jì wàhálà máa ṣẹlẹ̀. okó tí ò bá tilẹ̀ tí ọwọ́ ẹ̀ tó o mú dání tó o dẹ̀ ń pa ọ̀fọ̀ ẹnu sí tí ò dìde kò lè dìde lórí òbò ẹ̀. ṣebí ó ní kó má kókó sóbò kẹ́ má dòra yín ni ṣé ò lè gbámú kó o pafọ̀ kó o pe àyájọ́ sórí ẹ̀ pé ìwọ okó yìí tó bá jẹ́ lóòótọ́ àti lódodo lẹ̀mí inú wà nù ẹ bí mo ṣe mú ẹ dání báyìí o ọgbọ́n ló ní kó mú tèmi gbọ́ padà ló ní kó má pa òun mi dà ó yá dìde mi máa dó ẹ bí ò bá ti dìde kó máa ránṣọ mọ́ ẹ lọ́wọ́ okó yẹn ò lálùbáríkà ó ṣáàfi sóbò bó bá ránṣọ mọ́ ẹ lọ́wọ́ gan tó ràn díẹ̀
kó wá fọwọ́ fà báyìí kó fọwọ́ fà lọ sókè fà lọ sódò kó rí wípé bó ṣe ń fà yẹn bẹ́ẹ̀ ló ń dìde sí bẹ́ẹ̀ ló ń sanra sí ó ti mọ̀ pé okó yìí o eléyìí á ṣiṣẹ́ rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe sperm count bó bá dẹ̀ jóbò ni òbò tó o bá gbẹ́ pẹ́pẹ́pẹ́ àbí orí ọmú tó o bá lù pípí torí tó o bá ti lu orí ọmú tó rí ọmú yẹn bá lù àlùbáríkà ó yẹ kó ta gọngọ síta kí ẹ̀jẹ̀ rọ́ọ̀ṣì lọ síbẹ̀ kó ta gọngọ lọ síta orí ọmú tó o bá ti lù pẹ́pẹ́pẹ́ tó o bá ti lù pípípí kó mọ̀ pé akèrègbè omi ẹ ti ṣò akèrègbè omi ẹ ti jò kò akèrègbè omi ọmú yẹn ti fọ́ ó máa padà ní problem tẹ́ bá padà fẹ́ra yín ni òbò tó o bá ti gbá pẹ́pẹ́pẹ́ tó o rí kó kí omi ẹ kó ra omi tó jáde lẹ́nu òbò yẹn kó stay níwájú pátá kó mọ̀ pé orísun ayò òbò yẹn ti gbẹ ṣebí kẹ́ má dòra yín ni wọ́n ní kẹ́ má size ẹ̀ up wọ́n ní kẹ́ má ṣe testing microphone kan tó sọ̀rọ̀ sínú microphone ṣe testing ó láti test okó as microphone wàá gba lórí bá wàá pọ̀fọ̀ sí wàá mú òbò yẹn bá wàá gba pépá amóyè èkó ọlọ́mọ àjíkí gbagbagba wàá kọlẹ̀kùn ẹ̀ tí ò bá ti ṣomi jáde orísun ayọ̀ ẹ ti gbẹ ni marriage yẹn ti break kẹtẹ tó ṣe rárá anyway kí n torí atótọ́nu kí n torí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ mo ṣì ń bọ̀ lálẹ́ ọmọ yẹn ló send voice note ẹ jẹ́ a gbọ́ wọ́n ti break ẹ̀ hello mo máa block ẹ ni torí pé mo rí pò pè mí ṣeré ni ló máa jẹ́ kí n block ẹ mi ìfẹ́ block èèyàn mọ́ but ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ máa ṣe ń ṣe bíi kíní máa block ẹ nísìn ó pè mí ṣeré ni mo ní kẹ́ jẹ́ ká gbọ́ voice note ọmọ yẹn tó send. Di nọ́mbà yẹn sí yín mọ́mí ẹ má sọ fún ọkọ ọwọ́ mi lẹ ti gbà ó bóyá lè sọ pé ọkọ mi ló send ẹ̀ sí yín then I would prefer you talking to my sister àwọn gangan ní ṣọ́ọ̀ṣì so nǹkan tí sister bá ti sọ tó bá ti bá mọ́mí mi sọ òun náà ni everybody máa gbọ́ so I would prefer to give you my sister's number but ẹ má sọ fún ọwọ́ mi lẹ ti gbà ẹ má tẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ mọ̀ mí rí kí ni ń wí ó ní àǹtí òun ní ṣọ́ọ̀ṣì ṣé àǹtí ẹ̀yẹn lèmi máa wá bá sọ̀rọ̀ tó jára ṣọ́ọ̀ṣì kọ́ lèmi ni mò ń kọ́ ẹ̀ńkọ́ kúkọ̀ àbí mo ti bá àǹtí ẹ̀ sọ̀rọ̀ ni mo bọ ẹ jẹ́ ń gbóhùn èlé hello. hello ma. sá. hello ma. yẹ. ẹ rí i pé ọmọbìnrin yẹn ó yọ̀dẹ̀ díẹ̀. ó yá. òun náà yẹ kó máa pè ní mo ó tún ní pé kẹ bá àǹtí mo sọ̀rọ̀. mo tẹ̀ fẹ́ gbọ́. pé àǹtí ẹ̀ bá ní lọ́rọ̀ ni àbí ìyá ẹ̀. mo fẹ́ gbọ́ ó láǹtí ò ní church ẹ jẹ́ ń gbọ́ nǹkan tó sọ náà. tó bá ti máa bá yẹ sọ̀rọ̀ gan-an á níbẹ̀ ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀. ẹ tiẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ mi ì tí ì gbọ́ nǹkan tó sọ dáadáa ẹ jẹ́ ń gbọ́ nǹkan tó sọ náà. Hello ma tí máa sẹ́ndì nọ́mbà yẹn sí yín mọ́mí ẹ má sọ fún ọkọ ọwọ́ mi lẹ ti gbà ó bóyá lè sọ pé ọkọ mi ló sẹ́ndì ẹ̀ sí yín then I would prefer you talking to my sister àwọn gangan ní ṣọ́ọ̀ṣì so nǹkan tí sister bá ti sọ tó bá ti bá mọ́mí mi sọ òun náà ni everybody máa gbọ́. So I would prefer to give you my sister's number but ẹ má sọ fún ọwọ́ mi lẹ ti gbà ẹ má tẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ mọ̀ mí rí because wọ́n ti sọ pé kò sọ́nà bẹ́ẹ̀ ó má dàbẹ̀ ní pé ìdìbò tún ṣe kí kò sọ ṣe bá ti pé bóyá we got it from him máa wò pé bóyá ọkọ mi ṣì ní interest torí ọdún láti bí èyí ẹ̀ tí mo ti kúrò bẹ́ẹ̀ náà kò ó fi bẹ́ẹ̀ tó wọ́n lọ títí bóyá ẹ̀ kan. mo ti sọ fún ẹ pé kò sọ́nà ń bẹ́ẹ̀ kí ló ń ṣẹ̀yìn obìnrin yìí nítorí Ọlọ́run kí ló ń ṣe yín ìgbà míì gan ẹ nídìí aláwọ̀ ẹ nídìí pásítọ̀ láti sọ fún yín fúnra ara yín gan ẹ máa rí i pé kò sọ́nà nínú nǹkan ẹ dẹ̀ rin mọ́ bẹ́ẹ̀.
àbí mi nìkan lobìnrin tó gbọ́n láyé ni ṣé mi nìkan lobìnrin tí mo gbọ́n láyé ni. kí ni kọ́lọ̀ problem yín gan. jẹ́ n play nǹkan kan fún yín kẹ́ ẹ gbọ́. mi fẹ́ play lè fún yín no máa bèrè lọ́wọ́ lady yẹn tó bá ní kí n play ẹ̀ máa play ẹ̀ kò tí ì sọ fún mi pé kí n play ẹ̀ but story yẹn dùn gan but máa bèrè lọ́wọ́ ẹ̀ lẹ́nu tó bá sọ pé kí n play ẹ̀ máa play ẹ̀ lálẹ́ ká tó bẹ̀rẹ̀ máa gẹ̀ṣin lọ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ mo mọ̀ pa ti gbọ́ mo ti ṣí yín létí láàárọ̀ ẹ má jẹ́ kí religion bá ayé yín jẹ́ o I'm telling you ayé Mósè ti lọ o ayé Tinubu la wà. Hello ma. Hello. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Yes ma. Ẹ jọ ṣe Olúyinká tí ẹ̀ ń tí mo bá sọ̀rọ̀ ma. Direct. Yes ma. Ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ mi mọ time tẹ́ máa ń ṣe program yín lórí Facebook. Mo ń ṣe program nísìn mo dẹ̀ wà live tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ ń sin mi ìsọ̀rọ̀ after tí n bá ti ṣe live ìtàn. Yes ma. Ẹ jọ kí ló dé tẹ́ mo ní ìyàwó mi ó like sex so bọ̀ èmi tí mo ń fẹ́ tí n bá ní ṣe sex tán ara mi máa ń gbọ̀n tó jẹ́ pé ó máa ń fẹ́ abẹ́tì ń jẹ́ ni pé ara mi ọwọ́ mi máa ń gbọ̀n ẹsẹ̀ mi máa ń gbọ̀n wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé kí ló máa ń fà á kí nìkan tí wọ́n lè máa lọ. ẹsẹ̀ máa ń gbọ̀n ara máa ń gbọ̀n bíi ti báwo. Tabayẹsẹ̀ jọ ṣe pé tabayẹsẹ̀ sex tán so ọwọ́ mi máa ń gbọ̀n tí màá dà pé mo fẹ́ mú nǹkan dání bẹ́ẹ̀ ṣá tó ìtàn mi gan dẹ̀ tún máa ń dà pé bóyá mo ń filẹ̀ bẹ́ẹ̀ nípa ó ń dùn mí. ẹ lọ rí dókítà ṣé mo pé mi ò kí ń ṣe dókítà ṣé tẹ bá lọ dóbò ń ta bó ṣe máa ń rí nìyẹn. No mi ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ ń ta. ok ẹ lọ rí dókítà o ara yín gbọ̀n ẹsẹ̀ yín gbọ̀n ṣé ojoojúmọ́ lẹ̀ ń do ni. ẹ ó láì sex gan. ṣé kò ṣe pé bóyá ẹ̀ ń do ní gbogbo ìgbà yín ò dẹ̀ lókun nínú. Gbogbo ìgbà ló máa ń fẹ́ bọ̀rọ̀ mi náà jẹ́ ẹni tó jẹ́ bó strong díẹ̀ náà tẹ́lẹ̀ náà. ẹ kí ló wá fẹ́rẹ̀ máa fẹ́ ṣé bó ṣe máa ń rí láti ilẹ̀ nìyẹn àbí tẹ bá do débì kan lẹ́sẹ̀ máa ń gbọ̀n láti reduce kò rí bẹ́ẹ̀ láti ilẹ̀. tẹ bá do débì kan lẹ́sẹ̀ máa ń gbọ̀n lọ́wọ́ máa ń gbọ̀n. tàbá ṣe tán. ẹ lọ rí dókítà yín. All right. Anyway ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ màá wá gbé update síta ẹ rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ìgbèkùn tẹ́ pé wọ́n ń kó àbámọ̀ márèjì tí wọ́n lọ ṣe láì fìlì okó àti òbò ẹni tí wọ́n fẹ́ màá gbé wá fún yín ẹ wá gbọ́ ẹ jẹ́ máa fi sí ìṣe ẹ̀ lọ sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ má dẹ̀ gbàgbé ilẹ̀ danabit ó sì ń ta wàràwàrà ire o ẹ káàárọ̀.